Good evening. This is your girl Mashallah Gist TV. I am here again with another gist. Please, if today is your first time on my channel, can you please go straight and press that notification bell? Because that notification bell is very, very important. And to my old subscribers, I say thank you. Thank you so much. God will bless you. Please share this video, like and subscribe. Láti wá sọ̀rọ̀ ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, mo padà wá láti wá sọ̀rọ̀ nípa ìgbésí ayé àti ìdùnnú tí ó wà nínú ìgbéyàwó. Ọ̀rọ̀ yìí ó máa ní part tí mo máa fi ṣe. Ó lè dé mi tí ẹ mọ part tó máa dé bọ̀ mo máa bẹ̀rẹ̀ lénìí. And nípa ìdùnnú téèyàn rí nínú ìgbéyàwó àti wàhálà téèyàn rí nínú ìgbéyàwó tí a dẹ̀ máa fi ìgbésí ayé àwọn olórí tá a máa fi ṣe example, tá a máa fi ṣe àkàjúwe. Olórí Naomi nígbà tí wọ́n fẹ́ Kábíyèsí, Ọlọ́run ó ń lò wọ́n as a prophetess, and Ọlọ́run tó ń lò wọ́n kò fi wọ́n sílẹ̀. Ibi tí olórí Naomi tó ti ń ṣe iṣẹ́ ìyìnrere Ọlọ́run, mo rò pé conference kan bíi seminar conference kan, ibẹ̀ ni Kábíyèsí wá ti rí wọn. Kábíyèsí rí ẹwà, ògo àti iyì Ọlọ́run ní ara wọn. Kábíyèsí ní ta ni ọmọ yìí? Wọ́n ní Ṣílẹ̀kùn Ọlá lórúkọ wọn Naomi. Wọ́n ní mo fẹ́ mọ ọmọ yìí. Ṣé ẹ mọ̀ pé almost 2 weeks ni Kábíyèsí fi wá bá wọ́n ṣe máa bá Queen Naomi sọ̀rọ̀ tí wọ́n rí wọn bá sọ̀rọ̀, to the extent pé wọ́n ní láti gẹ̀ẹ́tì nọ́mbà màmá wọn tí wọ́n fi bá màmá wọn sọ̀rọ̀. Màmá wọn ní ó wá jẹ́ kí Kábíyèsí rí nọ́mbà Queen Naomi. Nígbà tí Kábíyèsí dẹ́rẹ̀ nọ́mbà Queen Naomi, Kábíyèsí pé Queen Naomi, wọ́n bá wọn sọ̀rọ̀ ọ̀fẹ́. Queen Naomi ní àwọn ò lè fẹ́ wọn nítorí wípé traditionalist man ni Kábíyèsí, àwọn evangelist prophetess, pé báwo làwọn ṣe fẹ́ cope. Ṣùgbọ́n ìgbà tí awuyewuye pọ̀, nítorí pé èmi mọ̀ pé Olódùmarè kan náà ni gbogbo wa ń sìn, là ń ké pè. Ìtorí ẹ̀ ni màmá Queen Naomi fi sọ fún Queen Naomi pé kí wọ́n fún Kábíyèsí láàyè láti jẹ́ ọkọ wọn. Kábíyèsí fẹ́ Queen Naomi ní ìṣọlọ́ka. Wọ́n dẹ̀ mọ iyì àti ògo tí wọ́n bá lára Queen Naomi. Inú Kábíyèsí dùn nígbà tí Queen Naomi pàdé wọn. Inú wọn dùn, inú Kábíyèsí dùn to the extent pé Kábíyèsí, ó ya Kábíyèsí lẹ́nu pé ẹni tí wọ́n ń pè ní obìnrin, ẹni tí wọ́n ń pè ní aya, ẹni tí wọ́n ń pè ní the bone of my bone and the flesh of my flesh. Egungun ìhà mi ni obìnrin. Wọ́n bá eré àníyàn wọn lọ. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe bá eré àníyàn wọn lọ. Inú Ilé Ifẹ̀ dùn láti gba Queen Naomi ní yèyé lúwà. Ilé Ifẹ̀ wọ́n jó wọ́n yọ̀. Ilé Ifẹ̀ jó wọ́n yọ̀ láti gba Queen Naomi ní yèyé lúwà. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́tẹ̀ bẹ̀rẹ̀ sí wá sí palace, ni wọ́n ń wọlé. Obìnrin èṣù ni àwọn obìnrin. Àwọn ọlọ́tẹ̀ ń wọlé lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n parọ́ fún Kábíyèsí pé àwọn fẹ́ gbé bísínẹ́sì fún Kábíyèsí, àwọn fẹ́ jọ ṣòwò. Ṣùgbọ́n wọ́n mọ nǹkan tó wà ní ọkàn wọn tó fẹ́ bá wá. Kábíyèsí ò mọ̀. Kábíyèsí rò pé lóòótọ́ wọ́n fẹ́ mú ìrìn àjò Ilé Ifẹ̀, wọ́n fẹ́ gbé lárugẹ pẹ̀lú business. Bí wọ́n ṣe wọlé sí Kábíyèsí lára nìyẹn. Tó bẹ̀rẹ̀ sí wọlé àṣàyàbá. Gbogbo wọn wọlé àṣàyàbá. Nǹkan tí ojú Queen Naomi rí kò sí ẹni tó lè gbà. Wọ́n frustrate life Queen Naomi. Wọ́n fi ojú Queen Naomi rí màbò. Ìkà ni àwọn èèyàn o.
wọ́n wá bẹ̀rẹ̀ sí torí wọ́n mọ̀ pé màmá Queen Naomi súnmọ́ Queen Naomi wọ́n wá bẹ̀rẹ̀ sí lo àwọn blogger wọ́n ń gba owó lọ́wọ́ àwọn blogger láti máa ba ìdílé yìí jẹ́ nítorí wípé wọ́n mọ̀ pé táwọn ò bá ba ìdílé yìí jẹ́ kábíyèsí ò lè ní second thought wọn ò lè ní èrò míì lórí Queen Naomi wọ́n ba ìdílé yìí jẹ́ o ṣùgbọ́n gbogbo àwọn tó ń wọlé lẹ́yọ kọ̀ọ̀kan yìí èrò wo la mọ̀ tí wọ́n ní sí kábíyèsí èrò wo. Gbogbo àwọn tó ń wọlé lẹ́yọ kọ̀ọ̀kan yìí kì í ṣe gbogbo wọn lèèyàn burúkú ṣùgbọ́n àwọn elder àti àwọn kingsmen kábíyèsí àwọn ni wọ́n ń fẹ́ wọn fún kábíyèsí nítorí wípé fámílì wọn ló pọ̀ jù nínú wọn. Àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí í fẹ́ wọn lẹ́yọ kọ̀ọ̀kan fún kábíyèsí tí wọ́n ń sọ fún kábíyèsí pé ọba máa ń níyàwó tó pọ̀ ọba ọlọ́lá lọ́ba kò bá fẹ́yàwó 20 kò bá fẹ́yàwó 30 ẹ rántí bàbá onífá tó da ifá tó ń sọ fún wọn ní ilé Ifẹ̀ pé àdúrà Queen Naomi ó ń dí òrìṣà wọn lọ́wọ́ pé kó gbé Queen Naomi jáde kúrò nínú palace àtìgbà tí Queen Naomi ti jáde kúrò nínú palace mà ní wàhálà mà ti wọnú ilé ló mà ti wọ ààfin àtìgbà tí Queen Naomi ti jáde kúrò nínú palace làwọn olórí yìí ti ráàyè wọlé àwọn ayaba yìí èyí tó wà nínú wọn tó ní ìfẹ́ kábíyèsí wọn ò pọ̀ tó èyí tó jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n bá wá wọ́n wọlé sí kábíyèsí lára wọ́n da àárín kábíyèsí àti Queen Naomi rú wọ́n bẹ̀rẹ̀ sí ṣe oògùn láti tú wọn ká wọ́n bẹ̀rẹ̀ sí wádìí nǹkan tí ò yẹ kán wádìí kiri bí Queen Naomi ṣe di ẹni tó ń kúrò nínú pálásì nìyẹn o bí wọ́n ṣe gba pálásì mọ́ Queen Naomi lọ́wọ́ nìyẹn ọpẹ́lọpẹ́ àdúrà ọpẹ́lọpẹ́ àdúrà Queen Naomi ké pe Ọlọ́run dẹ̀ dá wọn lóhùn wọ́n kọ ẹ̀yìn Queen Naomi àti kábíyèsí síra tó jẹ́ pé kábíyèsí ò tiẹ̀ fẹ́ gbúrò Queen Naomi wọn ò tiẹ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀ rárá wọ́n ṣàbòsí wọ́n parọ́ kò sí nǹkan tí wọ́n ṣe tán kí ló dé tí mo fi ń sọ ọ̀rọ̀ yìí again tí mo tún padà sẹ́yìn mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ojú Queen Naomi ti rí ní palace ojú wọn ti rí ní palace ẹ wo nǹkan tí Mariam bẹ̀rẹ̀ sí ṣe báwo lèèyàn ṣe máa kórìíra èèyàn bíi tiẹ̀ gbogbo nǹkan tó wà nínú Mariam fún Queen Naomi kò dáa Mariam kórìíra Queen Naomi with passion ni because kábíyèsí ń béèrè lọ́wọ́ ẹ pé kí ni ọmọbìnrin yìí ṣe fún ẹ kò rí nǹkan kan sọ ìwọ ló sọ pé àwọn ẹ̀gbọ́n kábíyèsí wá plant ẹ wọ́n plant ẹ sínú palace ni kó bá fi máa ṣèkà kó bá fi máa ṣoògùn kiri ṣùgbọ́n kò sí nǹkan téèyàn ṣe láyé yìí tí ò ní jèrè ẹ̀ ìwọ Ashley ó wá sínú palace yẹn ó pretend bí ọ̀rẹ́ ó wá di ayaba from ayaba ó dolórí ó gbàyè aláyè ó wá ní o máa nífọ̀kànbalẹ̀ ẹ sọ fún mi mélòó nínú yín ń dùn nínú pálásì kábíyèsí ò ráyè yín kábíyèsí ò nífẹ̀ẹ́ yín ẹ jókòó sínú pálásì yẹn ẹ dẹ̀ mọ̀ pé inú yín ò dùn ẹ mọ̀ pé ẹ láyọ̀
ṣùgbọ́n ẹ̀ ń fagídí ṣe é. Èèyàn ò lè force ọkùnrin láti nífẹ̀ẹ́. Èèyàn ò lè force ọkùnrin láti nífẹ̀ẹ́. Tí ọkùnrin ò bá nífẹ̀ẹ́ obìnrin, obìnrin ò ní láti force ọkùnrin láti nífẹ̀ẹ́. Bó o fògùn ṣe ògùn á sun kó gbẹ̀yìn ni. Kò sí nǹkan téèyàn ṣe láyé tí ò ní jèrè. Kábíyèsí, Ọlọ́run á wà pẹ̀lú yín. Ẹ máa pẹ́ 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 lórí ìtẹ́ àwọn baba ńlá yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ rídìí gbogbo ọ̀rọ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ mọ̀ pé ọ̀tá ló yí Queen Naomi ká. Mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ dúró ti Queen Naomi. Mo dúpẹ́ ní ọwọ́ yín nítorí pé ẹ jẹ́ kí ojú kó ti Queen Naomi. Ẹ ṣé kábíyèsí, ẹ ṣé mo dúpẹ́. Ṣùgbọ́n kábíyèsí, ẹ ní láti gbé ìgbésẹ̀ ní kíákíá. Ṣé ẹ mọ̀ pé ilẹ̀ àwọn obìnrin kò kí ń pẹ́ ṣú? Ẹ̀yin lẹ jáde lẹ fẹ́ kí Queen Naomi kó jẹ́ kẹ́ ẹ bẹ̀rẹ̀ another fresh start. Ẹ bẹ̀rẹ̀ sí lọ pé ìyá wa Fúnkẹ́ Felix ipe kí wọ́n lọ bá Queen Naomi sọ̀rọ̀. Ipe ẹ fẹ́ Queen Naomi pẹ̀lú inú yín ni, ẹ nífẹ̀ẹ́ wọn dénúdénú. Ìyá wa dìde, ìyá wa bá wọn sọ̀rọ̀. Wọ́n bá wọn sọ̀rọ̀ tí ìyá àtọmọ ń sọ. Ṣùgbọ́n kábíyèsí, ẹ ní láti ronú dáadáa. Ẹ ní láti ronú dáadáa sí nǹkan tẹ́ máa ṣe sí àwọn olórí yìí. Ṣé outside palace tẹ́ fẹ́ kó wọn sí, ṣé kò ní di wàhálà? Ṣé wọn ò tún ní máa yọ Queen Naomi lẹ́nu? Ẹ rò ó dádì wa, bàbá wa, ọba wa, kábíyèsí, ẹ rò ó dáadáa. Ṣé wọn ò ní máa yọ wọ́n lẹ́nu? Ẹ wo irú èèyàn tí Mariam jẹ́. Bí Mariam ṣe wà yẹn, kò kọ̀ kí nǹkan bàjẹ́. Kábíyèsí, ẹ ní láti rò ó dáadáa. Ẹ rò ó, nítorí wípé mi ò fẹ́ nǹkan tó yẹ pé ó máa banú Queen Naomi jẹ́. Mi ì fẹ́ nǹkan tó jẹ́ pé Queen Naomi máa regret wípé àwọn ṣe. Gbogbo wa là ń bẹ̀ wọ́n wípé kán ní sùúrù. Wọ́n á ní sùúrù, ṣùgbọ́n kábíyèsí ẹ gbé ìgbésẹ̀. Ẹ gbé ní kíákíá. Ọlọ́run Elédùmarè á ràn yín lọ́wọ́ o. Ẹ máa pẹ́ kọrin kéṣe. Ọlọ́run á dá Tadéníkáwòsí. Á lọ́wọ́ rere lẹ́yìn o. Ní agbára Ọlọ́run, ìfẹ́ tí ó wà láàrin ẹ̀yin àti Queen Naomi kò ní bàjẹ́. Ayé ò ní dá àárín yín rú o. Kábíyèsí ẹ gbé ìgbésẹ̀ o ní kíákíá. Ẹ̀yin èèyàn mi tẹ́ wà ńlé, àyè ṣí sílẹ̀ láti comment. Ẹ comment, ẹ share, ẹ like. Èmi ọmọ yín, Mashola Gist TV. Thank you. Share this video, subscribe to my channel, and like. God Almighty will bless you all. Thank you.